tán bá fún kí ìkọ̀kọ́ má gba òdì lára ẹ̀. Chief Olóyè Sunday Igboho ààrẹ ò yá tẹ́ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ Sunday ti ń sìkì ní ìlú Kútọ́nù. Olóyè Sunday Igboho ó ti ń sìk ní ìlú Kútọ́nù. A dẹ̀ ti bẹ́ gbogbo bàbá, mo sọ fún yín pé a ti bẹ́gùn lé abọ́ òòṣà odò, kò sí nǹkan tá a ṣe. A tún bí àwọn bàbá, a bí àwọn kábíyèsí látòrí Aláàfin Ọọ̀ni Aláké Àwùjalẹ̀, ọba Ìbàdàn, àwọn kábíyèsí. Àwọn òní ẹ má ṣe wọ Nàìjíríà o, ẹnì kan fi ọmọ wálẹ̀. Bí àwa la wá lágbára jù ẹ̀yin ọba lọ o, bẹ́yìn lẹ wá lágbára jù wá lọ níbi tá à ń bá bọ̀ yìí sìn, kò ní ṣe é wò mọ́, nítorí pé a ti bẹ̀yìn. Wọ́n ní agbára, ọwọ́ yín ló wà. Àwọn ò dẹ̀ ní sọ pé àsọmọ́ o. Ẹ mọ̀ pé fídíò ní parọ́, tí bá dẹ̀ post fídíò mi for life ni. Èmi ò bẹ̀rù ẹnì kankan o. Níbi tá a bá dé yìí, ìjà tá à ń jà, àwọn ò bá yín jà, ó ti di méjì. Ẹni tó bá lẹpọ̀n lẹ́yìn ló máa mú ẹpọ̀n ẹ̀ dání. Wọ́n ní fàmí ń fa ẹni tẹ́pọ̀n bá jámọ́ lọ, ta ló fà jẹ́mọ́ lọ́wọ́ ẹni tó lẹ́pọ̀n ẹ̀ ní. Olólè gírípù nǹkan ẹ̀, kò ṣe wọ́n tó fa ló lè já ẹ̀pọ̀n mọ́ mi lábẹ́. Kí ló wá dé tá a wá bẹ̀yìn, tá a sọ̀rọ̀, tá a ṣe gbá. Àwọn kan ti gbé gbogbo ẹ̀yin ọba, wọ́n gbé yín ṣépè. Wọ́n ọ̀rọ̀ tó hàn lè sọ sí bàbá la wọ́n sọ sí yín, kò tún dùn yín náà. Èmi ò wá rí wọn bú báyìí mọ́. Mi ìrẹ́ nìkankan tó bá ti ẹ̀ ń bú ọba báyìí, mi ìrí wọn bú. Èmi ò ní bú yín, bọ̀dá tó bú wọn mi ìrí wọn bú mọ́. Tó bá jẹ́ tẹ́lẹ̀ tí èèyàn bá bú ọba, màá tákù wọn, but mo ti wá rí pé yín bàbá ìgan ẹ fẹ́ràn wa. Àmọ́ ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. Mo ti ṣe YouTube láìpẹ́ yìí. Ẹ subscribe to my YouTube channel. Ẹ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ tí ò ní ju ìṣẹ́jú 15 lọ. Mi ò ráyè láti máa jókòó sórí live 1-2 hours mọ́, mi ṣe mọ́. Ó yẹ kẹ́ watch mi nítorí tá à ń fẹ́ gangan àti rí. Wàláì tí ọba ọmọkùnrin yìí bá ṣe mistake ṣe pẹ́kẹ́, gbogbo ọba Yorùbá ti dáràn. Àhesọ kọ́ èmi kọ́ ni máa ṣe. Àwọn tó ń dúró pé kí ni ká tiẹ̀ ṣe fáwọn bàbá yìí tó ẹ pàwọ́ tá a tún jọmọ àwa gan tó ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá flag kan flag fẹ́lẹ́ dá yín ni, mi ní pẹ́ parí ẹ̀. Mi ìjókòó 2 hours sórí ibi ẹ ti tún flag. Ẹ má wulẹ̀ love, ẹ má like. Àmọ́ nǹkan tèmi ń sọ ni pé